gbogbo ẹ̀yin tẹ́ ń fà tí ò tóra, gbogbo ìwọ tó ti jókòó tí ò rọ́nà lọ, tí gbogbo ẹ̀ sáà ń hard, mo fẹ́ sí ẹ níyè kan. Ọ̀rọ̀ kan wà ní bíbélì, ṣé ẹ rí ìwọ tó o bá tì ní bíbélì, lọ ra bíbélì. Àwọn motivational speaker àgbà àtijọ́ ló kọ bíbélì. Àwọn àṣírí tó, àwọn èdìdì àṣírí ó pọ̀ nínú bíbélì. Ọ̀rọ̀ kan wà nínú bíbélì, tó bá ti lè mọ kóòdù ọ̀rọ̀ yẹn, ọdún yìí ò lè kọjá ó máa ṣoríire. Bíbélì yẹn sọ wípé nígbà tí ọmọ ènìyàn sùn, ọ̀tá rẹ̀ dé, ó fún èpò sí àárín àlìkámà, ó wá bá tirẹ̀ lọ. Báwo ló ṣe fẹ́ wá ṣoríire? Ọ̀nà wo ló lè gbà ṣoríire nínú ayé? Kó tún lè ṣoríire, o gbọ́dọ̀ lè mọ ìtumọ̀ irú ojú ohun wo. Wàá béèrè lọ́wọ́ ara ẹ pé irú ojú ohun wo, wàá fún ní answer. Ṣé mò ń sùn nínú ayé? Wàá fúnra ẹ ní answer. Ta ni ọ̀tá tó wá tó fún èpò sí àárín àlìkámà ayé mi tí ò jẹ́ káyé mi ní lọ síwájú? Wàá fúnra ẹ ní answer. Kí ló dé tí ọ̀tá fi fún èpò sí àárín àlìkámà ayé mi tó bá tirẹ̀ lọ tí ò dúró? Kí ló tọ́kàn ọ̀tá fi balẹ̀? Jẹ́ kí n bá answer ẹyọkan yẹn. Ìdí tí ọkàn ọ̀tá fi balẹ̀ ni wípé ó mọ̀ wípé iyì ẹ ò ní sí, wípé o ò lè bọ́ nínú èpò tó ń fún sí àárín àlìkámà ẹ. Ìdí tọ́kàn ẹ fi balẹ̀ tó fi bá tiẹ̀ lọ nìyẹn, wípé inú ẹ̀ ló máa kú sí. Ṣùgbọ́n tó bá fẹ́ yọ kó nínú ìdè náà, wàá lọ wá answer sí wípé nígbà tí ọmọ ènìyàn sùn, ọ̀tá rẹ̀ dé fún èpò sí àárín àlìkámà, ó bá tirẹ̀ lọ. Irú ojú ohun wo ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀? Irú èpò wo ló ń sọ̀rọ̀ nípa ẹ̀? Kí ló ń jẹ́ èpò nínú ayé mi? Irú ojú ohun wo ni wọ́n sọ pé mo ń sùn tí ò tí jẹ́ kí ọ̀nà àbáyọ? Tó bá ti mọ answer sí nǹkan méjì yìí, ọdún yìí ò lè kọjá wá ṣoríire. Ìwọ tó bá wá rò tí ò ríro, kọ sí comment section pé Ọba Solomoni ṣàánú fún mi láyé mi. Torí láì mọ answer méjì yìí mọ́ mi, gbogbo àdúrà tó bá òun kó ṣe, gbogbo oògùn tó bá òun kó ṣe nínú ayé, ò lè kó lójú kan, kì í ṣe pé lọ wá answer sí ìbéèrè méjì yìí. Ire àjàmùrágún lọ, olúpẹpẹ àjà. Ọba Solomoni àgbáyé wọn, ẹ máa jẹ́.